Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. A kú ojúmọ́ aláyọ̀ ní ojúmọ́ tòní ló máa jẹ́ fún wa. Ìwọ tó sì jẹ́ pé ibi tẹ́yin wà kì í ṣe àárọ̀ lẹ́wà, mo kí ẹ̀yin náà. Gbogbo ibi tọ́mọ Yorùbá wà, kárí gbogbo àgbáyé, mo kí gbogbo wa. Ìròyìn ayọ̀ kan ni mo mú wá fún wa. Kí ni ìròyìn ayọ̀ náà? A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tá máa ń wò ní orí social media, bóyá bí kan máa jà sí ọ̀rọ̀ ẹ̀sìn, àbí kí wọ́n máa bú ẹ̀sìn Muslim, àbí kan máa bú Christian, òun la máa ń bá pàdé. Èèyàn kì í rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú gbogbo àwọn fídíò tí a máa ń wò. Fídíò eléyìí tó fẹ́ wò lénìí á ṣe ẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ AATC. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbádùn mi tipẹ́tipẹ́. Ẹ kú àìrí ni àìbéèrè ẹni. Fídíò tí ẹ wá wò lónìí, kí la fẹ́ sọ ńbẹ̀? Ìwọ tó ṣe pé gbogbo ọ̀nà ó ti dàrú fún ayọ̀ ni fún ọ. Ìwọ tó ṣe pé ẹnu iṣẹ́ ò tiẹ̀ mọ ìdí tí àwọn èèyàn fi ń kórìíra ẹ̀. Tó wá ṣe àyẹ̀wò tó wá rí pé kò sábúrú kankan tó ṣe, àwọn èèyàn kàn dédé kórìíra ẹni. Àbí ìwọ tí àyẹ̀wò tiẹ̀ ti sọ fún pé àwọn àgbàlagbà ló ń dẹ̀ láàmú. Àwọn àgbà tá à ń sọ kì í ṣe àwọn tọ́jọ́ orí wọn ti lọ sókè ládùúgbò yín o. Àwọn àgbàlagbà tá à ń sọ, ó ti yé wọ náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àwọn àgbàlagbà ní ìlànà ẹ̀mí, òun là ń sọ spiritually. In tí mo fẹ́ kọ́ wa lónìí, òun ni ògùn ìbílẹ̀ tá a máa ń lò táwọn àgbàlagbà tó máa fi máa yọ́nú sí wa, tó ò ní bá wa jà. Ẹni tó bá sì ti ń bá jà tẹ́lẹ̀, tó máa fi sílẹ̀. Tó yẹ pé téèyàn bá ń lò ohun rere tí Ọlọ́run kọ mọ́ ẹni yẹn, a máa wọlé fún ẹni yẹn. Àti àwọn nǹkan aburú, àwọn àgbàlagbà wọ́n á máa gbé sá fún. Iṣẹ́ tí mo fẹ́ sọ yìí, tẹ́ bá fẹ́ kọ sílẹ̀, ẹ kọ ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tí wọ́n fi ń tarí oore sí èèyàn, ẹ kọ sí. Báwo la ṣe ń ṣe iṣẹ́ yìí? Ẹ jẹ́ ká wá apẹ tuntun. Apẹ tuntun, kí là ń pè ní apẹ? Apẹ ni kòkò ìjóògùn tá a fi ń jóògùn. Clay pot, elédè olóyìnbó. Èyí tó wá jẹ́ tuntun, òun ni a fẹ́ lò fún iṣẹ́ yìí. Ẹ jẹ́ ká mú ọtí ìbílẹ̀, Shinap, àbọ́tí míì náà, ẹ jẹ́ ká dà sínú ẹ̀. Ká wá ewé làpálàpá funfun, ká fi fọ gbogbo inú ẹ̀. Ìyẹn náà ń pè ní wọ́n yọwọ́ ọjà kúrò. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń béèrè pé wọ́n máa ń yọwọ́ ọjà kúrò. Báwo ni wọ́n ṣe ń yọwọ́ ọjà kúrò? Àti pé kí ni ọwọ́ ọjà gangan? Ṣé rí nǹkan tí Yorùbá ń pè ní ọwọ́ ọjà ni pé ẹ mọ̀ pé obìnrin ló pọ̀ jù nínú àwọn ìyá tó ń ta ewé ọmọ. Ìyá mi sì wà, ó ń ṣe nǹkan àlejò. Ṣé lásìkò tó ń ṣe nǹkan àlejò yẹn, ṣé kó má lọ ṣe business ti ẹni? A lè ní ó má tajà. So àwọn nǹkan èròjà àbí kòkò àbí nǹkan kan tó ń tà á ti fọwọ́ kàn. So gbogbo irú àwọn ọwọ́ bẹ́ẹ̀ yẹn, òun náà fẹ́ yọ kúrò, òun náà pè ní ọwọ́ ọjà. Ìtumọ̀ ọwọ́ ọjà ni pé ọwọ́ tí ìkòkò ń bá bọ̀ látọjà. Ìyá tó ń ta kòkò, o ò mọ irú problem ẹ̀. O ò mọ irú in tó ju kòkò yẹn ti rí kó tó di pé wọ́n rà. So gbogbo ohun tí ojú kòkò yẹn ti rí yẹn, òun ló fẹ́ yọ kúrò. So tá bá ti yọ ọwọ́ ọjà kúrò lára kòkò yìí tán, ẹ jẹ́ ká gbé kòkò yìí lẹ̀. Ẹ jẹ́ ká mú orí ológbò tó tóbi tó nírun, ẹ jẹ́ ká fi sí. Ẹ wá jẹ́ ká mú odidi atare kan, ẹ jẹ́ ká fi sí lẹ́gbẹ̀ẹ́. Ẹ wá jẹ́ ká wá àìdán onígun. Àìdán pé méjì. Àìdán kan wà, wọ́n máa ń pè ní àìdán tọ̀rọ́. Àìdán tọ̀rọ́ yìí egbò ni. Ṣùgbọ́n àìdán onígun, ìyẹn kì í ṣe egbò, bí èso ni. So àìdán méje, ẹ jẹ́ ká kó sórí ológbò yìí tá ti fi odidi atare kan sí lẹ́gbẹ̀ẹ́. Èròjà ti tán, èròjà mẹ́ta yìí náà ni. A wá jó, tá bá ti jó papọ̀, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná. Tó bá ti kúnná, a wá kó sínú ike kan. Ẹ jẹ́ ká bù díẹ̀ nínú ẹ̀, ẹ jẹ́ ká bù sínú epo pupa. A wá mú ẹ̀bù tó kù, a máa fi fọ́kọ̀ mu. Èyí tó wà nínú epo pupa yẹn, a máa lá yẹn lálẹ́. Èyí tá fi fọ́kọ̀ mu yẹn, a máa fi fọ́kọ̀ mu láàárọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo oore tó bá jẹ́ tiwa, tọ́lọ́run kọ mọ́ wa, àwọn àgbàlagbà ò ní di lọ́wọ́. Wọ́n á jẹ́ kí àwọn oore yẹn, wọ́n á jẹ́ kó máa bọ́ sí wa lọ́wọ́.
gbogbo ẹni tó bá ṣe iṣẹ́ ìbíṣe sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò jẹ́ fún wọn. Ẹ má wá gbàgbé ní tèmi máa ń sọ pé ìdí tí mo fi ń ṣe àwọn fídíò yìí ó yàtọ̀ sí gbogbo ẹni tẹ́ tí ń rí lórí social media. Ìdí tí mo fi ń ṣe àwọn fídíò yìí wá láti polówó ẹgbẹ́ kan fún wa ni. Orúkọ ẹgbẹ́ yẹn ni Association of Africa Tradition and Culture, AATC, ẹgbẹ́ tó ń gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ. Ibikíbi tí èèyàn bá ń gbé, ibikíbi téèyàn bá wà, ẹ̀sìn èyíkéyìí téèyàn bá ń sìn, irú ẹni bẹ́ẹ̀ ó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Kì í ṣe ẹgbẹ́ jìbìtì àfi téèyàn ò bá understand ẹ̀. Ní ta máa ń ṣe inú ẹgbẹ́ náà ni pé ẹ mọ̀ pé ẹlòmíì wà, òun mọ ògùn jẹ̀dí tó ti lò tó dẹ̀ dá lójú. Irú ẹni bẹ́ẹ̀ tó bá darapọ̀ mọ́ wa, ògùn jẹ̀dí ẹyọ kan tóun mọ̀ yẹn tó bá sọ nú ẹgbẹ́, á rí ẹlòmíì náà tó mọ ògùn onírúurú, ògùn ẹ̀yìn dídùn, ògùn ìgbẹ̀bí, ògùn kọjá yá, ògùn oríṣiríṣi èyí táwọn náà mọ̀, wọ́n á sọnù group. Òun á wá jẹ àǹfààní àwọn tí wọ́n sọ tiwọn. Èyí tóun náà sọ yẹn á jẹ́ àǹfààní fẹ́lòmíì náà tí ó sọ tiẹ̀ náà jáde. Ẹni tí ò wá tiẹ̀ mọ ògùn kankan, òun á máa jẹ àǹfààní lọ́tùn, á máa jẹ àǹfààní lósì. Kókó ń tà ń ṣe ń bẹ̀ nìyẹn. Ẹgbẹ́ náà a sì register pẹ̀lú ìjọba, kì í ṣe ẹgbẹ́ jìbìtì. Ṣùgbọ́n ẹgbẹ́ tó ní àwọn òfin ni, ẹgbẹ́ tó sì ní security ni. Ipe tó bá darapọ̀ mọ́, ìfọ̀kànbalẹ̀ wà nítorí àwọn òfin wa. Á dára fún wa o. Tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà àti registration àti ID card ẹgbẹ́ 5,000 naira péré ni. 5,000 yìí iye tá à ń ṣe láti 2018 òun náà nìyẹn. Serious person nìkan ló lè join. Ẹni tí ò serious ni ò lè darapọ̀ mọ́ wa. Téèyàn bá ti jẹ́ pé ó serious pẹ̀lú ilé ayé tara ẹ̀ gangan, ó sì serious pẹ̀lú àṣà Yorùbá láti máa gbéga, irú ẹni bẹ́ẹ̀ ó lè darapọ̀ mọ́ wa. Tẹ́ bá wo fídíò yìí, ẹ rí àwọn ọgbọ́n kan, ẹ rí kọ́ ń bẹ̀. Ẹ rí pé kì í ṣe pé Lékan Sàlámì polówó ara ẹ̀, ipe wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi. Àwọn ìyàtọ̀ tó wà nínú nǹkan tí Lékan Sàlámì tó gbé dání nìyẹn. Láti bí ọdún 4, ọdún 5 tí mo ti ń polówó, mi ò fi ọjọ́ kan polówó pé ẹ wá sọ́dọ̀ mi, ẹ wá ṣoògùn rárá. Ẹ jẹ́ kí a gbé àṣà Yorùbá lárugẹ. Gbogbo ohun tí kálukú wa mọ̀, ẹ jẹ́ ká kọ́ra wa. Ẹni tí ò mọ̀ kankan, ẹ jẹ́ kán mọ̀. Kì í ṣọ̀rọ̀ à ń lu ẹni ní jìbìtì. Òun ni Dr. Lékan Sàlámì ló gbé dání, àfi ẹni tí ò bá yé. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí Dr. Ọlálékan Sàlámì, olùdásílẹ̀ ẹgbẹ́ náà ní orí WhatsApp. WhatsApp number mi ni 08028565188. Á dára fún wa o.